Ah, ẹ̀yin ènìyàn mi máa bọ̀ ẹ wá gbọ́ ọ̀rọ̀ ló ń jábọ́ tì bíi di ẹ̀yìn. Ẹ rò pé wọ́n ń kọ ọ̀pẹ ni bí ọ̀rọ̀ ṣe ń jábọ́ lẹ́nu Wálé Àlí. Ó sọ pẹ́tẹ́pẹ́tẹ́ ọ̀rọ̀ tí ikún gbọ́ tí etí ikún fi di. Òun ló sọ sí Dúpẹ́ Onítìrí. Tó yẹ pé Dúpẹ́ Onítìrí jẹ́ ni tí ọ̀rọ̀ máa ń dùn ni. Ó yẹ kó jáde síta kó wá fèsì. Ọ̀rọ̀ yìí pọ̀. Ẹ̀yin ènìyàn ẹ má dá mi lóhùn jàre, mo kí gbogbo yín. Ohun tí a ń wí fún yín ní bí ọdún mélòó kan sẹ́yìn ní eléyìí. Ojú ìwọ ṣẹ̀ṣẹ̀ là. Ẹ̀yin náà ẹ ti rí nǹkan tá à ń sọ. Ẹni tó lóun lead, you call yourself a leader. Èpè. Wà á máa ṣẹ́ èpè fún òní ẹ̀mí ìdáríjì. Gbogbo ọ̀rọ̀ wọ̀nyí láti sọ kọjá. Àwọn tó bá ń bá wa lọ nínú ìrìn àjò yìí. Ẹ gbọ́rọ̀ lẹ́nu brọ́dà wa Wálé Àlí. A ní fàágùn rárá. Màá fẹ́ kí ẹ bá mi fetí gbọ́ kẹ́ máa dọ́bọ̀. Ọ̀rọ̀ yìí pọ̀. Mo rántí nígbà náà lọ́hùn brọ́dà ẹ fẹnu sí ọ̀rọ̀ yẹn nígbà tí ìyá wa olóògbé Jane Fáṣákin orí live ló ti kúnlẹ̀ tó bẹ Dúpẹ́ Onítìrí. Dúpẹ́ Onítìrí ò dáríjì. Ẹ wá ní kírú ẹni bẹ́ẹ̀ yẹn má ṣẹ̀sín. Ṣé orí bàbá Akíntóyè ò ní jà? Orí olóyè Ìgbòho tí wọn fi ọjọ́ kan fèsì. Ẹni kórí ẹ̀ má jà. Dúpẹ́ Onítìrí á ṣẹ̀sín padà ni. Ẹ lọ kọ déètì èní sílẹ̀. Èní ni ọjọ́ tó gbẹ̀yìn nínú oṣù kẹfà ọdún 2025. Ẹ bá wa kọ sílẹ̀. Dúpẹ́ Onítìrí á padà ṣẹ̀sín. Ọ̀rọ̀ yìí pọ̀ o brother Wálé Àlí, ọ̀rọ̀ yìí pọ̀. Mi ò mọ̀ pé ti padà lẹ́yìn wọn tó yìí. Mo rò okay bẹ́ẹ̀ náà ní ṣá èèyàn máa ń yẹsẹ̀. Wọ́n ní díẹ̀ lèèyàn máa ń yẹsẹ̀ nínú ẹ̀kú. Wálé Àlí ti yọ ẹsẹ̀ tán o. Ó sọ ọ̀rọ̀ sí Dúpẹ́ Onítìrí. Ẹ̀yin tó kù ẹ jẹ́ ká dọ̀hùn. Brother Wálé. Wọ́n jáde tí a bẹ̀rẹ̀ láti lọ sí Ìgàngán tí Chief Sunday Adéyẹmọ tó bá síta. Ó jẹ́ kí gbogbo ọmọ Yorùbá èyí tó ti rẹpẹtẹ èyí tó ti tí ò mọ wájú tí ò mẹ̀yìn, ó jẹ́ kí gbogbo ọmọ ó tún fẹ́ gbogbo ọmọ ilẹ̀ Yorùbá. Ó fún wa ní mọ̀rá ńlá kan, ó fún wa ní confidence nítorí pé ó láyà bí erin, ó láyà bí kìnìún, ó láyà bí ẹlẹ́dẹ̀ ẹ̀gàn. Kì í ṣe pé ààrẹ ṣe Sunday kì í ṣe Sunday Adéyẹmọ ní kọ́kọ́ ló ní òun ní kọ́kọ́ ló ní akin, ṣùgbọ́n Ọlọ́run tó ṣe fún tó dorí ẹwà fún tó fi ní àyàbí kìnìún, òun ló fà á tó jẹ́ gbogbo ọmọ òtún fẹ́ gbogbo agbátẹ̀lé àti onílé àti àlejò. Bó tiẹ̀ tilẹ̀ hùn kí kò sẹ́dá kan tó lè mọ̀ rìn tí orí kò ní mì. Ṣùgbọ́n ó láyà bí erin, ó láyà bí kìnìún. Yàtọ̀ sí ṣẹ̀rùbà wọn tí ò lè ṣẹ̀rùbà ara Agége. Ẹjọ́ ẹ má jẹ́ ká bínú. Àwọn ọ̀dọ́ títí wọn láti rí tán tó ń kójo, wọ́n ti tún sọ gbogbo ọmọ Yorùbá jogjo. Gbogbo àwọn tá a jí dìde nígbà Yorùbá nation títí wọnú òmìnira tí àwọn èèyàn wá fi gbójúgbóyà tá a fi lè ní confidence láti gbé lẹ́tà lọ sí secretariat láì níbẹ̀rù, láti lọ sí iléeṣẹ́ rédíò láì níbẹ̀rù, occupation kìnìkan títí dórí reclaim. Lọ́wọ́dì kó ọwọ́ pronounce kìnì ẹ̀. Ohun tó wá ṣe gbẹ̀yìn tá a gbọ́ lẹ́nu wọn, wọ́n wá mú gbogbo ọmọ Yorùbá, wọ́n wá kó wọn sínú àgádágodo, wọ́n kó wọn sínú àgàkadì, inú àkàràbà tó lágbára. Tó bá ti sọ̀rọ̀ ẹ̀wọ̀n ló ń lọ, tó bá ti lè wí nǹkankan ẹ̀wọ̀n ló ń lọ. Wọ́n wá tó wá fẹ́ sọ ọmọ Yorùbá di ojú ti tẹ́lẹ̀ lọ. Olórí akọgun ò dẹ̀ lè bọ́ síta. Àmọ́ wọn ọmọ Yorùbá ò mọ̀ wọ́n, ilẹ̀ Yorùbá ò tiẹ̀ mọ̀ pé nǹkankan ń ṣẹlẹ̀. Ìbéèrè ńlá lè ní ètò tèmi ńlá lélẹ́yìí, kí a ti gba òmìnira ilẹ̀ ó tún fẹ̀ pẹ̀lú ilẹ̀ Yorùbá, ẹ̀yin IYP. Ẹ̀yin èèyàn mi, ìbéèrè ńlá ni ìbéèrè yẹn. Kí a ti gba òmìnira ilẹ̀ ó tún fẹ̀ pẹ̀lú ilẹ̀ Yorùbá bí? Ẹ̀yin ọmọ indigenous Yorùbá people, òkété lè ní mo fẹ́ kí àwọn èèyàn kan tún jáde
subject tún lélẹ́yìí ó di dandan kí àwọn ọmọ àwọn mídíà tó wà ní torí pé mi lọ̀gá wọn àwọn mídíà mi tó jẹ́ pé àwọn mídíà gbogbo the old media alẹ́ Yorùbá gbogbo the old media ilẹ̀ Yorùbá ó bẹ̀rẹ̀ látorí Koiki torí òun lẹni àkọ́kọ́ tó gbé ọ̀rọ̀ Yorùbá nation tó gbé kárí tó gbé dé Nàìjíríà bàbá Adòwọlá ìyá Lọ́ládé mo ti kí n púpọ̀ pẹ̀lú ìyá mi ìyá onínúure ìyá wa ìyá Dorcas ṣé a ti gbà á ìdè yìí gbogbo the old media ilẹ̀ Yorùbá òun ni mo ń bá ó kan bàbá Èkìtì ó kan Ọmọlúkà ó kan gbogbo the old media ilẹ̀ Yorùbá ṣé a ti gba òmìnira ilẹ̀ ó tún fẹ̀ pẹ̀lú ilẹ̀ Yorùbá torí pé èmi náà ń pariwo a ti gbà ó a ti ṣe ó a ti mọ̀ a ti tán láti bẹ̀rẹ̀ sí ní béèrè ìbéèrè èyí tá a dákẹ́ fún ẹni tó pé rẹ̀ ní lídà wa ṣé wọ́n lérò pé gbogbo ohun táwọn bá ti pa ó pa gbogbo ohun táwọn bá ṣe wọ́n ti ṣe àkókò tó a kì í ṣe mọ̀mọ́ a gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní béèrè ìbéèrè lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọdé arọ ẹ̀ ní mímí ọdẹ ní fi bẹ̀ sílẹ̀ ṣùgbọ́n a ti dé bí a ṣe yẹ pé ká dé a ṣetán láti béèrè ìbéèrè lọ́wọ́ Ìyá Dúpẹ́ Onítìrí nítorí pé ìgbà títí wọn ìgbà dáadáa ni ọba tó jẹ tí ìlú tòrò orúkọ ẹ̀ kò ní parẹ́ èyí tó tún jẹ tí ìlú gbèrú orúkọ ẹ̀ ò ní parẹ́ èyí tó tún jẹ tó yẹ pé Aláàfin agọjú lòun agọjú ẹfún ṣetán aníwúrà èpèkúrà ní lílà èpèkúrà fún gbogbo ẹni tí ò bá ti ṣe títí wọn èpè náà ń ṣe bíi kí ni ká ti pè agbẹ̀dọ̀ á béèrè ìbéèrè nítorí gba títí wọn a rí ń gbà ayé bàbá Akíntóyè tí bàbá Akíntóyè ń ṣe Yorùbá nation tó léèdè Yorùbá nation ọ̀rọ̀ ńlá ni mo dẹ̀ fẹ́ mú jáde yìí wọ́n tó bá fẹ́ gbọ́ wà gbọ́ wọ́n tó bá ní gbọ́ bó bá fi tí ẹ̀gùn gbọ́n mi àlàlá kò kàn mí kọ́ńpá má tiẹ̀ gbọ́ wálé àlè rárá nítorí èmi kò ń lọ sọ́dọ̀ àwọn míì inú wọn mi ò ń gbọ́ wọn kò kàn pa pé kó o gbọ́ mi tó o bá ń gbọ́ mi yẹn màá ṣí ẹ létí tí n bá dẹ̀ ti lè màá gbogbo kọ́kọ́rọ́ tó fi díẹ̀ yẹn èmi á bírèkì ẹ̀ wàá lè já wàá kò ní múgùn ìdí èrè ọ̀rọ̀ lélẹ́yìí ń gbà ayé bàbá Akíntóyè tí bàbá Akíntóyè léde Yorùbá nation láti orí first major second major bó dẹ̀ jẹ́ báwa la ṣe ń pè tí ìlànà tó dìde nígbà ayé Nnamdi Kanu lòun náà ń jẹ́ tí àkọ́dù wà láàrin gbogbo zone bóyá bíi 6 látara Yorùbá Biafra àwọn Niger Delta àwọn South tó dé mẹ́ta àti àwọn Middle Belt bí nǹkan wọn pẹ̀lú wa ó dà pé 4 bí nǹkan ni tí alákọ̀ọ́dù tó fi gbé ọ̀rọ̀ kí la ti ń pè ọ̀rọ̀ lọ́ọ̀ tí Abdulsalam tó gbélé gbogbo tí military gbélé gbogbo ọmọ Nàìjíríà lórí táwọn bàbá yẹn tó fi bá gbé kíní yẹn lọ sí kóòtù ṣùgbọ́n gbà tó yá àwọn kan dé wọn náà ò fẹ́ bàbá Professor Wọlé Bánjí Akíntóyè ṣùgbọ́n gbogbo àwa tá a wà outside country a ní a fẹ́ bàbá dẹ̀ ṣe dáadáa now bàbá ò wá ní kẹ́nìkan má ṣe tiẹ̀ ní ìgbà ayé bàbá a rí mídíà gbogbo the whole media wọ́n unite a rí Heritage a rí Gbẹ̀du a rí Kóìkì a rí Kúnyàrà a rí Àròpọ̀rẹ́ a rí Almaroof
àrí dára talk show, àrí Tẹ́ni Ológo, àrí kí náà ti ń pè Ọmọlúkà, Bàbá Èkìtì, ṣó yẹ kó rí bẹ́ẹ̀, Wálé Àlí, kí náà ti ń porúkọ ọmọ wa yìí, Sanu William yìí, ó ń jẹ́ orúkọ alias kan ẹ̀yìn èèyàn wa Sanu William, ṣé Masgrave àbí báwo ló ṣe ń pè lórúkọ ẹ̀, àrí òun náà, àrí Cosmos, àrí Awíkóńkó, kí lórúkọ ọmọ tó wà nínú ilé Ìgbòho tó ní Omíyalé, oríṣiríṣi mídíà láàrí pátápátá, even ibi tó dé Àfáà Akeem pẹ̀lú, kí la ti ń pe orúkọ ẹ̀, Lady K ó pẹ̀lú, kí la ti ń pe orúkọ ẹ̀, Ìjìnlẹ̀ Marcus ó wà nínú mídíà Yorùbá Nation ní gbogbo ìgbà yẹn, àti tatúni. Gbogbo àwọn tí mo ń sọ yìí, gbogbo wọn ló register heritage pẹ̀lú. Even kí náà ti ń pe bàbá Hussein àbí kí náà ti ń pe orúkọ ẹ̀ wọ́n pẹ̀lú. A rí gbogbo mídíà yìí tán dúró. Oníkálùkù wọn dẹ̀ ń ṣe tí wọ́n ṣe ń ṣe tí wọ́n bí, gbogbo wọn ló ní follower, gbogbo wọn ló ní group, láì sí gbọ́nmi sí omi òtó. Bàbá Akíntóyè sọ pé kó ní kálùkù má ṣe tiẹ̀. Láti bẹ̀ lọ́sàn-án ọgbọ̀n ọjọ́ kan lọmọlúkà gbé Ìyá Dúpẹ́ Onítìrí fún interview, ló gbé Ìyá Onítìrí dé. Tí bàbá Akíntóyè bá jẹ́ adánìkan jẹ́ bíi ti tàwọn ti bíi ti ìsìn, ní gbórúkọ Ìyá Dúpẹ́ Onítìrí. Kí ni wọ́n sọ yìí? Ní gbọ́ orúkọ Ìyá Dúpẹ́ Onítìrí kò ní wọ inú ìrìn àjò yìí. Nínú ìrìn àjò yà wá rí bàbá wa Ayílóge, Ojúlóge, a rí lọ́yà Fáṣákin kọ́lọ́run kó fọ̀run kẹ́, iwájú tó dojúkọ kọ́lọ́run jó dá, ẹ̀yìn tó fi sílẹ̀ kọ́lọ́run kó má jẹ́ ó bàjẹ́, gbogbo àwọn ọmọ wọn kọjẹ́kọjẹ́ ọmọ alálùbáríkà, kọ́lọ́run kó dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. A rí lọ́yà Fáṣákin. Kí náà ti ń perúkọ ẹ̀, Dr. Sadi, ìyẹn náà wà ńbẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo alájọ parapọ̀, ní ikán parapọ̀ ó mọlé, ẹ̀gá parapọ̀ wọ́n mọ̀ ọ̀dẹ̀. Gbogbo ọ̀rọ̀ Yorùbá Nation ó wá boom sí gbogbo ayé. Tí bàbá Akíntóyè bá jẹ́ adánìkan jẹ́ débìtì bàbá Akíntóyè, gbogbo alámọ̀ a mọ̀ pé Professor Wálé Adéníran ni. Jagunjagun wa mọ́ òun ni Sunday Ìgbòho tó lédè ológun. Tí bàbá Akíntóyè bá jẹ́ bí irú bí Ìyá Dúpẹ́ Onítìrí ṣe ń sìn tẹ́ pé láti ọjọ́ tí ìyá ti bẹ̀rẹ̀, lè rẹ́bọ̀ àẹ́bà rí èèyàn kan kó dìde kẹ́ gbóhùn ẹ̀ mọ́. Gbogbo ohun tó bá ti ṣe Ìyá Dúpẹ́ Onítìrí ni, kò sẹ́nikẹ́ni mọ́. Ẹ̀yin ọmọ Yorùbá tí wọ́n ń béèrè question sí un, ìbéèrè tí wàá dé báyìí fún Ìyá Dúpẹ́ Onítìrí. Ṣé àwọn pé tẹ́lẹ̀ rí gbogbo aná lérò pa sùn adoríkọ bì kan, àwa sùn adoríkọ bì kan 19 yìí tó náà ní bó kan ṣe, àwa gan dúró láti béèrè ìbéèrè. Àtẹ̀mí Ọlọ́run tẹ́ bá ní ẹ ti parí ẹ ń ṣiṣẹ́ ẹ ń ṣe kíní kan, ẹ jẹ́ ká rí secretariat yín afẹ́ rí. The Ba family, mo kẹ́ Mufta Pop ẹ̀kúrọ̀lẹ́, Ọlátúndùn Adélékè, Hashimi ẹ̀kúrọ̀lẹ́. Ìdí yìí, gbogbo nǹkan tí a bá ti wà àti ìdàrú àti ìkọkàn, a ṣe tán láti béèrè ìbéèrè nítorí pé ńgbà tí Ìyá Dúpẹ́ Onítìrí dé ló di àdánìkan ṣe. Láńgbájá ò gbọdọ̀ sọ̀rọ̀ mọ́, tọ̀hún ò gbọdọ̀ sọ̀rọ̀ mọ́, Làkàjègbè ò gbọdọ̀ sọ̀rọ̀ mọ́. Bí lágbájá kan bá sọ̀rọ̀ ó ti kọjá ayé ìyá ni wọ́n máa nọ́ọ̀kẹ́ nìyẹn dáhùn ni. Ìgbà tí Ìyá Dúpẹ́ Onítìrí dé ló pa gbogbo mọ̀, ló pa gbogbo ọgbọ́n mọ́ gbogbo ọmọ Yorùbá. Ìyá Dúpẹ́ Onítìrí ló dé o. Ní ìgbà títí wọn kò sí ìtẹ̀síwájú ẹyọ kan ṣo láàárín gbogbo wa, kò dé àdé unite, ìjà ni. Kàkà kí ìyá yìí kó jáde, kí Ìyá Dúpẹ́ Onítìrí kó
kó unite ọmọ Yorùbá èpè ló ń ṣẹ́ fún gbogbo ìran Yorùbá. Ìyá Dúpẹ́ Onítìrí rẹ̀ kó gbogbo àwọn mídíà bóyá bíi mélòó kan ó kó wọn jọ ẹ máa lọ ṣépè fún àwọn pásítọ̀ ẹ máa ṣépè fún Làdáni ẹ máa ṣépè fún ilẹ̀ Yorùbá ẹnikẹ́ni tí ò bá ti bá wọn ṣe àtọ́ba àdó àti ìjòyè ẹ ṣépè fún wọn nítorí tí ò bá jẹ́ pé ìyá ló rán yín iṣẹ́ màmá ti kọ́ṣọ̀ yín pé gbogbo ohun tẹ́ ń ṣe èmi ò rán yín torí gbà tó ń ṣe bẹ́ẹ̀ fún èmi náà ó dùn mí mo wò wà nínú ẹni tó gbìjà tí mo bẹ̀rẹ̀ sí ní jà káàkiri mo bá Lédè Kéjà mo bá kí náà ti ń pè mo bá Bàbá Èkìtì mo yálù Kóìkì mo yálù Ọmọlúkà mo yálù tatún nínú àwọn wo náà Salum William ìyẹn kí náà ti ń pè Masgrave mo yálù ẹni tó bá ti lè fẹnu kan Ìyá Dúpẹ́ Onítìrí nínú wọn máa rí pé màá bá dé ilẹ̀ mo máa bá wọn kan lẹ́ni ìjáyà mo kọlù oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n dídé Ìyá Dúpẹ́ Onítìrí látọrí lọ́ọ̀yà Fáṣákin ló ti bẹ̀rẹ̀ ìjà ti kọ́ bẹ̀rẹ̀ ojú gbogbo live show báyìí gbogbo ṣebí Fáṣákin kó ti kú ó ti dèrò ọ̀run Fáṣákin kúnlẹ̀ lórí national tele fún gbogbo ọmọ Òtúfẹ̀ tó ń bẹ̀ Ìyá Dúpẹ́ Onítìrí pé kó má bínú ìyá ò dáríjì Fáṣákin tí Fáṣákin fi dèrò ọ̀run kò wá àwárí ọlọ́gbọ́n kan lọ́mọ Òtúfẹ̀ mọ́ ní gbogbo òdì ilẹ̀ Yorùbá mọ́ tó dìde tó jẹ́ pé bóyá lórí program kan la máa rí kan nínú wọn tó tiẹ̀ máa jáde láti lè ní ọ̀rọ̀ pàtàkì kan tàbí láti gbé àwọn interview ńláńlá tá a máa tún rí star oríṣiríṣi tó lè jáde nínú ọmọ Òtúfẹ̀ àfẹ̀mí àfọlọ́run ni Ìyá Dúpẹ́ ń wí Ìyá Dúpẹ́ ò wí pé àfẹ̀mí mọ́ àfẹ̀mí àfẹ̀nìyàn àfọlọ́run ọba àfọlọ́run àfẹ̀nìyàn Ìyá Dúpẹ́ ò wí bẹ́ẹ̀ àfẹ̀mí àfọlọ́run nìkan ni Ìyá Dúpẹ́ Onítìrí ló ń wí ariwo tán ti bẹnu nìyẹn ọmọ Jésù tí kì í dárí ẹ̀ṣẹ̀ jẹ́ ní kejì tí bàbá rẹ̀ ní tí a ní bàbá tí ń bẹ lọ́run kábọ̀ forúkọ rẹ̀ kíjọba rẹ̀ dé ìfẹ́ tiẹ̀ ní ká ṣe láyé bá a ti ń ṣe lọ́run ó ní dárí ẹ̀ṣẹ̀ gbogbo àjèwà bá a ti ń dárí ẹ̀ṣẹ̀ jẹ́ ní tó ṣẹ̀ wá ó ní má ṣe fà á sínú ìdánwò ó ní gbà á lọ́wọ́ bìlísì nítorí ìjọba ń tiẹ̀ agbára ń tiẹ̀ ògo ń tiẹ̀ títí ẹ̀yà mi. ṣùgbọ́n Ìyá Dúpẹ́ Onítìrí nǹkan táwọn mú dání ni pé gbogbo ẹni tó bá ti ṣẹ̀mí tí n bá ti ń wọ̀nù ẹ̀ má ṣe báyìí o má ṣe báyìí máa fún ẹ wọ́n ní tó o bá ti gbọ́ tí n bá ti lè yẹ́yìn kọ ẹ mi ò dáríjì mọ́. wọ́n sọ jáde lẹ́nu ara wọn nǹkan tán wí jáde ó wà lórí public domain. bàbá wà lórí íńtánẹ́ẹ̀tì tí a gbogbo tá ń pariwo Yorùbá nation àbí tá ń pariwo DRY àti gbéjọba wọlé àwọn ọmọ Yorùbá ti ṣe tán sìn ìbéèrè ńlá lélẹ́yìí o ṣé a ti gba òmìnira lẹ̀ Yorùbá ilẹ̀ Òtúfẹ̀ ẹ̀yin ọmọ Democratic Republic of the Yorùbá ẹ̀yin ọmọ IYP ẹ̀yin indigenous Yorùbá people ìbéèrè tí mo ń béèrè yẹn bẹ̀rẹ̀ sí ni máa bá mi kọ́. ṣẹlẹ̀ àlèyóyà ṣe ẹ gbọ́ ọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ kù tẹ́ ṣe ń tù tẹ̀lé Dúpẹ́ ẹni tẹ́ ń tẹ̀lé tó ń ṣe èpè èyí tó máa ń lù mí jù a máa ṣépè fún ìrandíran ẹ jọ̀ọ́ ṣáwọn èèyàn mọ̀ tó mọ̀ kan tó ń pè ní ìrandíran ni ẹ̀yin tẹ́ máa ń ṣépè tẹ́ máa ń sọ pé ìrandíran ìwọ gan ṣépè fún ara ẹ torí pé ìran àfi tó wáyé pé ọmọ Fúlàní nìwọ o torí ìran Fúlàní yàtọ̀ sí ìran Yorùbá ṣùgbọ́n tó bá ti ń ṣépè tó ń fẹnu ba ìrandíran gbogbo ọmọ ilẹ̀ Yorùbá gbogbo ọmọ Yorùbá ló ń ṣépè fún títí lọ bá ìyá àti bàbá ẹ àtọ ọmọ tó bí tó bá pẹ́ Yorùbá ló bímọ fún gbogbo wọn ló ń ṣépè fún ẹ jẹ́ ká kọ́ àwọn nǹkan wọ̀nyí ẹ má máa ṣépè fún ìrandíran bíi ti Dúpẹ́ Onítìrí tẹ́ ẹ̀jẹ̀ ti ta sí lọ́pọlọ abẹ́ẹ̀ rí pé ẹ̀jẹ̀ ta sí Dúpẹ́ lọ́pọlọ ni ẹ wo àwọn ọmọ ọlọ́mọ tẹ́ ẹ rán lọ sínú ẹ̀wọ̀n gbogbo ẹ̀ náà ni Wálé àlefẹnubà ẹni kọ́ stop láti máa fún wọn lóúnjẹ ṣé èèyàn ni Dúpẹ́ ẹ pé Dúpẹ́ ní èèyàn ìdí tí mo fi wo fídíò tí mo fi gbé pé wọ́dà Wálé Àlè mo gé fídíò yín yìí mo gé àwọn èèyàn gbọ́dọ̀ gbọ́
a gbọ́dọ̀ bá káwọn èèyàn bá fẹ́ lójú kán wá gbọ́ ọ̀rọ̀ tẹ́ sọ lẹ́nu kẹ́ wá gbọ́ ọ̀rọ̀ tó sọ lẹ́nu. Inú mi tiẹ̀ dùn pẹ̀lú àwọn ọ̀rọ̀ tẹ́ sọ pé nígbà tí bàbá Akíntóyè tán tukọ̀ ó kàn yẹ pé ẹ lo àwọn èdè kan tí kò dáa. Wọ́n nígbà ayé bàbá ẹni tó ti kú náà máa ń lo orú èdè yẹn fún pé nígbà ayé bàbá Akíntóyè. Bàbá Akíntóyè ò 90 years 20 ọdún lè ní bàbá ṣì wà òkè gbọ́ngbọ́n ni. Ẹ ní kú bàbá mi ẹ fọwọ́ parí ẹ fèrèkì jobi. Bẹ́ẹ̀ ni o mo kí yín àti olóyè Ìgbòho náà. Ẹ wo bá ṣe ń tukọ̀ ẹ̀ tó ń lọ déédéé Dúpẹ́ Onítìrí dé wàhálà dé abẹ̀rẹ̀ sí bára wa jà. Ṣé Ìjìnlẹ̀ Marcus ṣé kì í ṣe ara wa ló wà tẹ́lẹ̀ àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn náà. Nígbà tó dé ńkọ́ ó dá wàhálà sílẹ̀ nínú mídíà àgbọ́ra wa yé mọ́ o wàhálà lè ní wàhálà ó lára kò sí títí dè ní. Àwọn ọmọ Yorùbá kan dẹ̀ ṣì wà tí ọpọlọ wọn ti sún sẹ́yìn tán ti gbèrú wọn látẹ̀yìn tí wọ́n ṣe ń believe nínú Dúpẹ́ Onítìrí pẹ̀lú ìwà tó wà lọ́wọ́ arábìnrin pẹ̀lú nǹkan èpè tí wọ́n máa ń ṣẹ́ pẹ̀lú gbogbo ìwàkiwà tó wà lọ́wọ́ ọmọbìnrin ẹ̀dẹ̀ ṣe ń believe lórí Dúpẹ́ Onítìrí tó lẹ́ẹ̀ ti gba Yorùbá nation tẹ́ẹ̀dẹ̀ ṣì wà nù Nàìjíríà ẹ̀ ṣì náà àwọn ọmọ tó ń lọ secretariat àwọn wà ń bẹ̀ kò rí wọn gbà sílẹ̀ kò rí àwọn ọmọ gbà sílẹ̀ Dúpẹ́ Onítìrí wọn bí ìyá ẹ̀ tó bẹ̀ kó yọjú lọ sí Praise Correctional Center ní ìlú Ìbàdàn bí àwọn ní tì mọ́ bẹ̀ ẹ̀dẹ̀ ṣe ń believe nínú ẹ̀ ẹ wo ọ̀pọ̀ nínú yóò yẹ kí ìyá yín ó yẹ kán lọ wá nǹkan ṣe sọ̀rọ̀ yín o ó yẹ kán lọ wá nǹkan ṣe sọ̀rọ̀ yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pápátá tẹ́tí torí yín ti pé tẹ́tí padà ẹ kú ọpọlọ bó ṣe rí nìyẹn. Let's remain focused. Ẹ jẹ́ ká tẹ̀lé àwọn tó mọ̀nà ẹni tó bá mọ̀nà náà ń tẹ̀lé. Afọ́jú ò lè máa fọ́jú rìn inú gbónú wa lọ. Ẹ jẹ́ kó yé yín. Yorùbá nation la fẹ́ gbà ẹ wo bọ́n ṣe divide wa. Nǹkan ẹyọkan la ń jà fún o. Everybody ń ṣe tiẹ̀. Ẹ wo ẹ ní kú èmi náà ní kú ohun tá a mú wá fún yín nìyẹn o. Ẹ bá wa share lógúnlógún ẹ share lọ́gbọ̀nlọ́gbọ̀n. Thank you all. God bless you.